Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́, ẹ wo fọ́nrán yìí. Tabari, 1 or 2 people like that in Yoruba land, I think will be great. I think we'll do well. I think we will be able to solve most of these problems on ground. Kudos to you, Igboho Oòṣà. Kudos. Mọ nǹkan tó ń ṣe tó wá pé wàá kó fún bloggers pé kó máa sọ sí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land ayé ẹ̀ máa bàjẹ́ ni àwọn ìyá mẹ́ta máa fìyà jẹ ogun bá ṣàgbẹ́pọ̀ owó yìí kókò adókun jẹran akọni ọmọ bẹ́rẹ̀ mẹ́ta òde ayé gbogbo wọn lọ́dún fún wọn lọ́nà pẹ̀lú ọ̀nà fún torí wèrè ìtajà tó ní sílé náà. ẹ̀jẹ̀ ká wọn lọ́rẹ́ àwọn òbí mọ̀ adéhùn tó jù bẹ́ẹ̀ lọ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ìjò lórí ọ̀rọ̀ tó wà lẹ̀. Aṣíládùúrà wípé ọ̀sẹ̀ táwa yìí ìròyìn ayọ̀ lè tiwa yóò bọ̀. Ẹ dẹ̀ bá mi like, ẹ bá mi share nítorí bó ṣe ń lọ mú update yín ni bó ṣe ń lọ àwọn tá a gbé dání nìkan yìí nìyẹn bó ṣe ń lọ ohun rèé. kankan ni o headquarter ilé ọmọ yín ni o ilé májàsọlá yín Ìgbòho Òòṣà ọlá ń bí wọn nú lé wọn ò bá wọn gbójú ilé wọn gbẹ̀yìn kùlé nítorí ìwọ nìkan májàsọlá ẹ kú ìsinmi ní o káàkiri gbogbo àgbáyé ọ̀pọ̀lọpọ̀ ìsinmi là ń ní o là á ṣe láyé gbogbo ẹnikẹ́ni tó ní ká má ní ìsinmi ó ní òní ní ìsinmi o ẹni tó ní kọ́kàn Yorùbá ọmọ balẹ̀ irú wọn ò ní ní fọkànbalẹ̀ bí ayé bá ń jẹ́ ayé tí ọ̀run jẹ́ ọ̀run mo kí yín ẹ ní ṣoore dáná o mo kí yín ẹ ní kọ́lé tìka o mo kí yín o àánú á máa fọhùn lórí ọ̀rọ̀ ayé yín ìbànújẹ́ ó kéré ó tóbi ni ẹ ní bá wọn nípìn nínú ẹ̀ láṣẹ Olódùmarè wọn máa lé yín wọn ò ní bá yín torí tí n bá ní pé wọn ò ní lé yín a jẹ́ pé ojú kan lẹ́yìn wà bí omi adágún gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ ní wà lójú kan o ẹ máa tẹ̀síwájú torí iwájú lójúgun gbé ẹ̀yin ó máa tẹ̀síwájú ọ̀tá tó máa ń lé yín kò ní bá yín bó ṣe máa rí nìyẹn ojú kì í tiná alẹ́ ojú ò ní tì yín ara kì í ní ọjọ́ ara ò ní ní yín láṣẹ Olódùmarè ara ò ní ní yín o ọkàn yín á balẹ̀ mo mọ̀ pé ẹ ti ń retí ẹ̀ kí n sọ bẹ́ẹ̀ pé àgbàrá kì í fòkòtò ìrìn ayé yìí ò ní fòyìn rò ṣìkàṣìkà gbọ́ pé ọjọ́ àti sùn adánilóró gbàgbé ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé pé níta bá ṣe léni á di ìtàn bó dọ̀la bẹ́ẹ̀ ohun tá a bá fè ní ṣe ẹ̀yin àgbà Yorùbá ní ìtàn ni yóò dà bó dọ̀la ẹni abáláyé lè jú ní lọ ṣẹ́gbọ́n mi ẹni orí dá orí ti dá ọmọ Adéyẹmọ ẹni bá ń bínú kàn bínú lórí asán ni Àgbàlá Sunday Igboho ni mo wáyé o Àgbàlá ọmọ aládìgún ọmọ aládé ládé Aláàfin Ọ̀ládé ṣe ń rí àwọn irinṣẹ́ Yorùbá rẹ̀ ń wò yìí o Aláàfin Ọ̀ládé adé aládìgún làgbé fAláàfin ọmọ aládé ṣẹṣẹ fún ẹ̀kan bínú orí ẹ̀ ń fi fìlà dé dodo bẹ́ẹ̀ ni tọ́lọ́run ọba mi ti dá ó ti dá kí sáré ayé tó ń sáré lórí Sunday ọmọ Adéyẹmọ ó kàn sáré lásán ni ẹni tó jí tí ń wagbò tí ń ṣaagùn lórí ọmọ Adéyẹmọ ó kàn ṣaagùn lásán ni torí ntọ́lọ́run ọba mi ó ṣe ó ti ṣe bẹ́ẹ̀ ni ntọ́lọ́run ọba mi ó ṣe ó ti ṣe ẹ̀yin onílára ẹ bá dẹ̀ ronú pé wàdà kẹran ti ọjọ́ ọ̀la o ẹ̀yin onílára yìí ṣe àṣeyọrí onílára máa ń dúró lójú kan ni onílára kì í tẹ̀ síwájú onílára máa ń dèrò ẹ̀yìn ni mo wá fún yín láàárọ̀ láti pé kẹ́ ẹ lè ronú pé wàdà kì í ṣe pé àìlè ìjàkọ́ àánú yín ló ń ṣe mí ọjọ́ ọ̀la yín ló ní mọ̀ ń káàánú ẹ̀ àti bá yé ọmọ yín ṣe máa rí lọ́jọ́ ọ̀la torí ọmọ Adéyẹmọ tẹ̀ ń lépa ó ń gòkè sí lójoojúmọ́ ni torí ó ti fi ìwà gbayì lọ́wọ́ ọmọdé ó ti fi ìwà gbayì lọ́wọ́ àgbà ó ti fi ìwà gbayì lọ́wọ́ oṣó lọ́wọ́ àjẹ́ lọ́wọ́ ẹlẹ́bọ lóògùn ẹ bá ronú pé wàdà o ẹ̀yin ọmọ Gani torí lójoojúmọ́ làṣírí yín tú sí
láàárọ̀ yìí kọ́ àwọn ọ̀jọ̀gbọ́n kan ló tún pè mí ló jí mi àwọn tó tún sọmọ́ Gani bí iṣan ọrùn tí Gani tó jẹ́ pé bí ò bá jẹ́ pé Ọlọ́run ń bẹ lẹ́yìn wọn Gani ìbá ti báyé wọn jẹ́ èmi tí mo sọ wípé ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ní Gani fi lórúkọ tí àwọn Dáúdà àsìkò láyé tán láwọn jókòó tí táwọn jẹ lórúkọ ọmọ ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ló fi gòkè èyí tí mo tún gbọ́ lára ẹ̀ ó ṣe mí ní kàyéfì ó dẹ̀ rùbà mí ṣùgbọ́n mi ò ní sọ síta but èmi ọmọ sọ fún yín ẹ̀yin lára torí èní kọ́ torí ọ̀la ni torí igi oró tẹ́ ẹ bá gbìn lénìí tílẹ̀ ọ̀la bá mọ́ lè jọmọ yín ní ọkà tí ọmọ jẹ ìwà ìkà tẹ́ ẹ bá wù lénìí ó lè dọ́là kó jẹ́ pé orí yín gangan lẹ̀sán ti máa ké ìwà tí wọ́n wù tí ó dogun sínú ayé àwọn ọmọ mi lọ́jọ́ ọ̀la Èdùmàrè má jẹ́ ń bá wọn wù ìgbésẹ̀ tí wọ́n gbé táyé àwọn ọmọ mi ó fi kóró dógbó Ọlọ́run má má jẹ́ kí n bá wọn wù ẹ̀yin onílára ẹ torí ń tẹ̀ ń jẹ léni tẹ̀ ń balẹ̀ ayé jẹ́ ẹni tí ò ṣe yín lóore ọ̀pọ̀lọpọ̀ nínú yín jáde síta fẹ́ lè sọ pé Gani ló ń dáàbò bo Èkó ọ̀pọ̀lọpọ̀ nínú yín lè jáde síta kẹ́ sọ pé Gani ló dáàbò bo ilẹ̀ Yorùbá díẹ̀ ló kù kẹ́ sọ pé Gani gan ló lórí ilẹ̀ Yorùbá káàbàtà ṣé kìí ṣe pé wèrè ń ṣe yín àbẹ́yìn lẹ̀ ń ṣe wèrè ṣé kìí ṣe pé ẹ síkì àbí síkì ló síkì yín ṣé torí ń ta máa jẹ iná ni ló jẹ́ kẹ́ sọ ọmọlúwàbí yín nù ṣé torí ń tẹ́ fẹ́ jẹ iná ni owó tẹ́ fẹ́ gbà lọ́wọ́ Gani ló jẹ́ kẹ́ gbàgbé ọjọ́ ọ̀la yín ṣé torí ń tẹ́ fẹ́ jẹ iná ló jẹ́ kẹ́ gbàgbé ń tán pè ní ọmọlúwàbí kí ló ń ṣe yín kí ló ṣe yín tẹ́ fẹ́ràn owó jọjọ́ ọ̀la yín lọ ẹ wá gbọ́ ọ̀rọ̀ kan tí mo tún gbọ́ tèmi bá ń sọ wípé àwọn tó yí Gani ká irú kankan ni wọ́n pé wọn ò lè láṣeyọrí kankan nítorí pé ohun tó ń jáde lẹ́nu wọn kò sọ̀rọ̀ ọlọ́gbọ́n bẹ̀ lẹ́nu Gani gan tó jáde lẹ́nu Gani kò sí ọ̀rọ̀ ọlọ́gbọ́n bẹ̀ ohun tó ń jáde lẹ́yìn àwọn tó ń tẹ̀lé Gani kò sí ọlọ́gbọ́n bẹ̀ gbogbo wọn sọ̀rọ̀ bí òpònú gbogbo wọn sọ̀rọ̀ bí arìndè wọn á dẹ̀ máa ṣiṣẹ́ pé wọ́n fẹ́ràn Yorùbá ẹ ti mọ̀ pé ní táwọn fẹ́ jẹ àti ní táwọn fẹ́ jẹ ní bẹ̀ lọ́kàn wọn ẹ ti mọ̀ pé àwọn eléyìí ò ní orí kankan tó fẹ́ ṣe fún ìran Yorùbá ni mo fi ní pé Yorùbá ẹja sọnù ká tó sọnù ẹja sọnù ká tó sọnù owó tí Gani tó ń fi orúkọ Yorùbá nígbà ó ti tó gẹ́ ọ̀dọ́ ẹ má jẹ́ kí Gani ó bá yé yín jẹ́ mọ́ lánàá mo wà láwùjọ àwọn tó mọ Gani dáadáa tí wọ́n jọ lògbà tí wọ́n jọ join OPC at the same time mo sọ fún yín pé èmi ń gbá rìsáàjì kiri tó tèmi bá máa bá ìyàn jà èmi ò ní ràràbù màá fẹ́ túṣu dé sàlẹ̀ kòkò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn èyí bínú Ìgbòho mọ́ ìyá kan tiẹ̀ sọ fún mi ó ní kí n sọ fún yín o pé kì í ṣe Ìgbòho lẹ̀ ń bínú gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá lẹ̀ ń bínú sí torí kọ́ńtẹ́ẹ̀tì tẹ́ ní Sunday Ìgbòho ń ṣe ó ń dùn mọ́ wọn àwọn fọwọ́ sí so ní tí Sunday Ìgbòho ń ṣe ẹnikẹ́ni tó bá ní tí Sunday Ìgbòho ṣe ń bí òun nínú a jẹ́ wípé àwọn lẹ́ni lónítọ̀ ń bá jà ẹ̀ẹ́dẹ̀ ronú yín kẹ́ ẹ rántí ọjọ́ àtisùn kẹ́ ẹ rántí ọjọ́ ọ̀la ẹ̀ ronú pé àwọn kan ti ṣe irú ìwà wọn ti wúrú ìwà tẹ́ ń wù lọ́wọ́lọ́wọ́ yìí bó ní gbẹ̀yìn wọn ṣe rí níbi táwa gbárí sáṣìdè kò sẹ́ni tó dalẹ̀ Yorùbá tí gbẹ̀yìn ẹ̀ gáárí o bó lówó kó lọ́rọ̀ bó dalẹ̀ Yorùbá ìgbẹ̀yìn ẹ̀ ò lè dáa bó lágbára kó lókùn ju àrò nílọ bó dalẹ̀ Yorùbá ìgbẹ̀yìn ẹ̀ ò lè dáa Yorùbá dẹ̀ sọ wípé ẹni iwájú tó jì sí kòtò ó yẹ kókó àwọn tó bọ̀ lẹ́yìn lọ́gbọ́n ni ẹ̀yin tẹ́ ń pera yín ní OPC èló ní Gani ń fún yín tẹ́ fi ń bọjọ́ ọjọ́ alẹ́ yín jẹ́ èló ní Gani fún yín tẹ́ fi ń tàpá sí orísun yín èló ní Gani fún yín tẹ́ fi ń lùlù bó bá lè ya kó ya òjò pé wé kókò tẹ́ ẹ̀ rántí pé tí wọn bá rí yín jí gbé wọ́n lè rọ́mọ yín jí gbé lọ́la ẹni bá ti ń bínú aláṣeyọrí kì í ṣàṣeyọrí ẹni bá ti ń dìtẹ̀ mẹ́ni tí ń tẹ̀síwájú irú ẹni bẹ́ẹ̀ kì í tẹ̀síwájú abẹ́ gbọ́ torí ẹni bá ti ń bínú àṣeyọrí máa ń sá fún ni ẹni bá ti ń dìtẹ̀ máa láṣeyọrí àṣeyọrí ó máa ń jìnà sílùú wọn ni ó lẹ́fí ń lé tẹ́ ẹ̀ fi bá ó lẹ́fí ń wá tẹ́ ẹ̀ fi rí ó lẹ́fí ń ṣe tí ò fi jọ good morning bàbá mi ó lẹ́fí ń rìn ibi tó ti yẹ ká ẹgbà yẹ tẹ́lẹ̀ ń gbà bẹ́ẹ̀ ilé ta bá fi tọ́mọ àwọn àgbájọ wọn àná wọn ní ìrìn ní owó púrọ̀ oníyì ẹ̀tẹ́ni ló máa ń gbẹ̀yìn ẹ ẹni tá ò lérò gan àwọn tá a lérò kó lè sọ̀rọ̀ sí Gani èpè lókùtàn kó ti Gani lẹ́yìn
torí pé Gani ti tẹ̀sọ Yorùbá mọ́lẹ̀ kì í ṣàṣọ àgbà nìkan ní Yorùbá ní Gani tẹ̀ ó tẹ̀sọ Yorùbá mọ́lẹ̀ olóore Gani ní Yorùbá jẹ́ Gani ó fi kíkún ojú olóore Gani jẹ́pọ̀ jẹ́yọ̀ játá mọ́mí Yorùbá ó fi kún ojú olóore ẹ̀yin tẹ́tẹ̀ táwọn wò pé ọmọ Yorùbá gidi lẹ́yìn ẹ̀yin ṣe tápà pé kì í ṣe pé wọ́n bí yín nílẹ̀ yìí nìkan ọmọ lẹ́yìn nìyí ẹ wá tó sẹ́yìn ẹni kí n ba ìran yín jẹ́ ẹ̀yin náà wá ń ṣe gbanagbanagbana ní ààrẹ iṣẹ́ ní àrífín ó ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ló mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ok Yorùbá náà ló sọ nọ̀rọ̀ wọn pé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde ẹ̀yin ọmọ Gani ẹ wá jáde síta kẹ́ ẹ wá sọ oore kan tí Gani ṣe sí Arigidi níbi tó ti tọ́ dàgbà níbi tá a bí sí kì í ṣe ọmọ bẹ́ẹ̀ o oore wo ló ṣe fún Ọ̀yọ́ tá a ti fi jóyè Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló dé tẹ́ ẹ yàn láti máa ṣàṣedànù kí ló dé tó jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ̀ ń fọwọ́ ara yín fa ìjákulẹ̀ fún ara yín kí ló dé tẹ́ ẹ dúró sí di òótọ́ kó tó bá lè gbè yín kó tó bá lè sọ yín di òmìnira ẹ gbọ́ ẹ wá gbọ́rọ̀ àwọn àpọ̀dà o màá fẹ́ kẹ́ ẹ jọ́ọ̀jì bàbá yìí ṣé bàbá ilé yìí ṣó wà òkè ṣé kìí ṣe pé bàbá ilé náà tún sick kẹ́ ẹ ti wá wo àwọn àgbààgbà tán náà àwọn tá a rò pé àgbà gidi ni wọ́n pé tí ò bá sí àgbà lé pé àwa lè pe àwọn ilé náà lágbà kẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́nu wọn ṣé ọ̀rọ̀ làákàyè ni ṣé ọ̀rọ̀ tó lè tòlú ni ṣé ọ̀rọ̀ tó lè tún nǹkan ṣe ni ṣé ọ̀rọ̀ tó mọ́gbọ́n dání ni ìjà lè pè wọ́n lọ́mọlúwàbí gan ẹ gbọ́ kó má dàbí pé bàbá Èkìtì ń sọ àtọ́jú. ní gbogbo bí Nàìjíríà ṣe tóbi tó àti ti dé ìlú òyìnbó níbi tí àwọn òbí náà wà àkọ́kọ́ ni wípé mo júbà lọ́wọ́ Elédùmarè mo sì júbà ìbà Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọkùnrin takuntakun tí ń bẹ nínú Nàìjíríà àti gbogbo àgbáláyé afẹ́fẹ́ tó kò ní fẹ́ lóye. lórí ọ̀rọ̀ ohun tó ń jà rìnrìn ní ilẹ̀ Yorùbá káàkiri gbogbo bí social media bá wà. ọ̀rọ̀ lórí Sunday Igboho ni pẹ̀lú àwọn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n láwọn ò lè tẹríba fún Ààrẹ Ọ̀nà Kakanfò. gbogbo wọn náà ló ní ẹbọ lẹ́rù ní òfin tẹríba fún Ààrẹ Ọ̀nà Kakanfò. so Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe ẹni tí èèyàn lè máa yájú. ẹ máa wo dànsí kí ọ̀rọ̀ wọn o àwọn iṣẹ́ tó ti ṣe ní 1972 ṣe ń gbọ́. tí wọn bá dẹ̀ parí iṣẹ́ wọn kò sẹ́ni kankan tó lè yọ wọn nípò. ṣe ń gbọ́. ikú sì ní pa wọn. ṣe ń gbọ́. ṣe àrí Sunday Igboho yẹn bẹ́ẹ̀ bó ṣe wà yẹn olóṣèlú ayérayé ni. ṣe ń gbọ́. kì í ṣe ẹ̀dá kan tó lè gbé sójú kan náà. ṣe ń gbọ́. Sunday Igboho olóṣèlú ayérayé ni kí ni Gani wá dọ̀dọ̀ Jonathan kí ni Gani wá dọ̀dọ̀ Obi bó o ní Gani ṣe gba pipeline contract bó o ní Gani ní empowerment fẹ́yìn OPC ẹ rí i pé ọwọ́ ìyá ń bẹ lára bàbá yìí ẹ wojú yẹ dáadáa ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ wo ó dàgbà tó púpọ̀ àìrí ìtọ́jú dáadáa ló yọ gbogbo eyín tán lẹ́nu pásítọ̀ ń sanra ọmọ ìjọ́rù Gani ń yọ kò ń dán ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ẹ̀yà ń pa á kiri ẹ máa gbọ́. wọ́n fi àsìkò sọ fún wa nígbà tí Sunday Igboho ti ń ṣe Yorùbá nation káàkiri tí ń gbé mọ́tò káàkiri tí ń káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ti sọ yìí pé Yorùbá nation ló kàn àwọn kan ló rán níṣẹ́ ńgbà náà torí pé ipò tí wọ́n fẹ́ dùn ni wọ́n fi ránṣẹ́ káàkiri pé lọ́ọ́ máa dalẹ̀ rú tí àyà wa ń já president tó wà ń bẹ tẹ́lẹ̀ ìyẹn Buhari táyà fi ń jà ẹnìkan ló rán Sunday Igboho ńgbà náà ibi kọ́ lọ́ọ́ sọ̀rọ̀ jabla báyìí. ẹ máa gbọ́rọ̀ yẹ o. ìgbà tí wọ́n lo Sunday Igboho tán wọ́n lọ sí kíni wọ́n lọ kà mọ́lé nígbà wọn ti lù tán ni so nípa ìdí eré yìí Sunday gbàgbé ni ìgbé ọmọ ẹgbẹ́ wa lù gángan jẹ́. ṣe ń gbọ́. láyé alálùmọ́lẹ̀ láti yọjọ́ wa Mọdákẹ́kẹ́ ló ti búra sí OPC ńgbà yẹn náà ó gbàgbé ìtàn ni èyí dẹ̀ so náà o ajá rẹ̀ tó lẹ́yìn lẹ́yìn kò lè bọ̀bọ̀ ọ̀gá wa kì í ṣe ẹni tí wọ́n lè máa yájú sí òyìn Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo tí wọ́n ń sìn yẹn kì í so náà ẹni tó rán níṣẹ́ ni ló rán níṣẹ́ ní kìláyà ní gbóláyà ẹni tó sì rán níṣẹ́ yìí kò sí ibi ẹgbẹ́ tó bá tọwọ́ bọ̀ ni máa fẹ́ pín yẹlẹyẹlẹ ni so ìgbà tí ó bá dẹ̀ ṣeé ṣe yóò ṣe kíni. ṣe gbọ́dọ̀ yẹ sà máa ẹni tó rán níṣẹ́ ẹgbẹ́ tó bá ti wọ́bọ̀ máa ń pín yẹlẹyẹlẹ ni ṣé ẹ mọ̀ pé Gani náà ti àkíyèsí bàbá Bọ́lá Ahmed Tinubu ní ìgbà kan rí lórí programu Heritage TV wípé kò sẹ́gbẹ́ tó dàrú ní ilẹ̀ Yorùbá tí ọwọ́ Bọ́lá Ahmed ò sí ń bẹ̀ ẹ má dé o. yóò tún padà sẹ́yìn ẹ̀yẹ máa rántí àwọn ẹgbẹ́ tó ti wà ẹni tó jẹ́ ọba sẹ̀mọ́lú yìí gangan fúnra rẹ̀ ó tọ́ bọ́ bẹ nígbà tí wọ́n bá ti rí kọ̀ǹtró mọ́ wọ́n padà sẹ́yìn so ìyẹn náà ní Sunday Igboho tí wọ́n tún gbé ní ìrù ẹ̀kùn tí wọ́n mọ̀ yí pé kì í ṣe ìrù ẹ̀kùn rárá ṣé òun gangan fúnra rẹ̀ tó ló máa kọ̀ǹtró bọ̀ tó lè kọ̀ǹtró bọ̀ ni ní ìlú Òṣogbo bíi ìní local government coordinator kan fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ náà ní ìgbà òṣèlú tí wọ́n gbogbo wọn tí ò fẹ́ fi sílẹ̀ mọ́ ibi tó kọ́lé sí lóṣogbo ń bì iná ti lọ ká mánú lé pé arákùnrin tó bá ṣẹ́tù wa pẹ̀lú owó yẹn wàhálà ó ṣẹlẹ̀ so ní old garage lóṣogbo ń bì náà
ibi bẹ́ẹ̀ ló ti sá golobagoloba láàrin àwọn ọ̀dọ́ láàrin àwọn èèyàn rẹ̀ tó jẹ́ pé ó sá lọ ń gbà náà lọ ṣe àrí Sunday Igboho kì í sóun ní sọ̀rọ̀ ẹ ti ń bẹ lẹ́yìn rẹ̀ ní fún lọ́rọ̀ sọ gbogbo àwọn obìnrin tí ń sọ̀rọ̀ sílé yẹn nígbà tí wọ́n ti lè fún ọ níbi 10,000 20,000 100,000 sínú àkáǹtì wọn àwọn náà wà máa fẹnu já wáyà káàkiri àwọn kan sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí i tí wọ́n bá fẹ́ pé àwọn papọ̀ pẹ̀lú Ìbà Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò láàfin ọba làwọn ti pàdé ṣé táwọn ọba ní ẹrù lọ́kàn tí wọ́n lè máa sọ báyẹn ni èyí máa gbé gbogbo ilẹ̀ Yorùbá pápátá lónìí tílẹ̀ máa lónìí Ààrẹ Ọ̀nà Kakanfò ní jagunjagun Ààrẹ Ọ̀nà Kakanfò lórí jagunjagun ní ilẹ̀ Yorùbá gbogbo ẹgbẹ́ yòówù tó bá jẹ́ jagunjagun abẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ló wà ní ilẹ̀ Yorùbá ó kàn jẹ́ pé ìjọba tó gbé ọ̀pá àṣẹ lé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ ni àwọn dẹ̀ máa ń gbà náà lọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n fi wọ́n jẹ yìí o wọ́n fẹ́ máa tẹ̀ wọ́n sí ìjà ẹkùn ni o wọ́n fẹ́ dì wọ́n lọ́wọ́ mọ́lẹ̀ láti má jẹ́ kó máa ṣiṣẹ́ tó yẹ kó wọ́n ṣe ni o ìmí gẹ́gẹ́ bí ẹnìkan mo rò ní ìgbà náà lọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n gbélé ọ̀gá lọ́wọ́ yìí wọ́n fẹ́ fi ṣe ìjàmbá lọ́jọ́ iwájú fún Ààrẹ Ọ̀nà Kakanfò ni ajẹjàmbá la wà náà àwa yìí ṣe ẹni tó yẹ pé máa ń sá káàkiri ṣùgbọ́n wọ́n wá ní ọ̀gá ń wọ agbádá kiri iṣẹ́ tí ọ̀gá ṣe dé fún agbádá kiri àbàtà ló ti lè ṣe ní Nàìjíríà yìí lókè òkun ó ní ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ síbẹ̀ náà OPU 140 kìnnìkan country láti lọ́dẹ́gbẹ́ Yorùbá lẹ̀ olórí Yorùbá kan wo lọ́dẹ́gbẹ́ lẹ̀ ló Ààrẹ Ọ̀nà Kakanfò rí wọ́n ń tara wọn ní ẹ má jẹ́ kí wọ́n máa sọ̀sọ́ kùsọ̀ ẹ jẹ́ kí wọ́n máa sọ̀nsù kó bá pẹ́ títí àpọ̀ yóò yàn náà bẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ń sọ̀rọ̀ síwájú mi mo sì dúpẹ́ lọ́wọ́ èmi náà tí mo ń sọ̀rọ̀ ajagun lówó bí ọ̀run yóò máa wà pẹ̀lú wa yóò máa pẹ̀lú wa àwọn ní òjò ìpani ọmọ ọmọ ilẹ̀ òfin sọ àbúrò wájú kò ní bá wa o àbújá kò ní bá wa o àbújá tó kò ní bá wa o ó gbé fún ẹ ti gbọ́ ó ti rí bẹ́ẹ̀ o ó ti ṣe bẹ́ẹ̀ o. ẹ ti gbọ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti wá di oyè kì í ṣe oyè jagunjagun mọ́ ó ti wá di oyè ká máa dẹ́gbẹ́lẹ̀ ní 140 kìnnìkan country oore wo ló ṣe fún ìran Yorùbá ẹgbẹ́ tí Gani dánlẹ̀ tó jẹ́ pé fi ń gbogbo lọ́wọ́ wọn ni tí ń fún wọn lóyè ẹgbẹ́ tó fi ń lu ọmọ Yorùbá ní jìbìtì kí láǹfààní orógbó tá a pátì kò láwìn kí láǹfààní orógbó ajẹ́ okòrò kí láǹfààní orógbó a ní ká tó fi gé ẹ̀dá náà Ṣàngó ní ọmọ ìyá òun ni kí láǹfààní ẹgbẹ́ tí Gani ń dá káàkiri ní ilẹ̀ Yorùbá káàkiri ilẹ̀ olóyìnbó ó fi ń gbá àwọn ọmọ Yorùbá ni tẹ́lẹ̀ bá máa wí kò sí ilẹ̀ Yorùbá náà tí ó pèsè òsì Gani àwọn ní ọmọ ogun 5 million lọ́tún ọmọ ogun 5 million lósì ìkànnì 6 million lọ́tún 6 million lósì kí láǹfààní wọn fún ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbàlẹ̀ ní jàmùjàmù kọ́ ni ẹwà yín bẹ́yìn bá ṣe méjì bó ṣe mẹ́jọ kó wà nílé fọ egun ni kí láǹfààní ẹgbẹ́ tí Gani ń dálẹ̀ káàkiri fún ilẹ̀ Yorùbá oore wo ní ipa àwọn ṣe ìdí Gani fi wọ́n ń gbowó ní mo ló ṣe fáwọn kan Yorùbá One Voice ní Ireland ní UK ní Scotland àwọn yẹn já àwọn yẹn òfin òtútù òtí ìgbọmọlúwàbí ara wọn nù wọn àjẹkù òtútù ìgbọmọlúwàbí ara wọn nù àwọn náà ti lé wọn ti dá ẹgbẹ́ yẹlẹ̀ di Yorùbá One Voice láti yan president wọn náà ní Gani débẹ̀ ó wá lọ́jọ́ níjọ́ yẹn lọ́hùn ló wà ní dandan ló máa jẹ president ẹ lè jẹ president àti ní president you are not the founder of this organization and you are not living here pé ó ní dandan kan fi ń jẹ patron pé ok bí àwa patron ìgbà tán ló kọ́kọ́ máa bá wọn sọ̀rọ̀ pé tán ló kọ́kọ́ lọ wá 12,000 pounds wá ìgbà yẹn lọ́hùn owó ńlá ni ó gbà yẹ ó tún padà wá again ó tún gba another 10,000 àwọn yẹn rí pé kò sí kankan nílẹ̀ làwọn yẹn bá fà sẹ́yìn pé irọ́ ọ̀dà pọ́mọkùnrin fẹ́ máa gbá wa ni náà bá tètè rántí iye wọn ṣí kán tó kúrò lé wọn jẹ ogun ìsọyè kí láǹfààní OPC tó ń pa ọmọ Yorùbá bí ẹni pẹ́ran ọmọ yẹn sọ wọn àdínà yẹn ṣé kí n tún play ẹ̀ ní kẹ́yìn ojúlówó ọmọ kóòtù òjíire kẹ́ tún gbọ́ ọmọ yẹn ní àwọn OPC lòun fẹ́ bá sọ̀rọ̀ pé òun rò kó wọ́n lólùmọ̀ràn gidi ẹ gbọ́ ṣé orú bàbá yìí olójẹ́ kí n gbé píṣọ̀ síta kẹrí tó lẹ́tí ní pé ẹ ti kèmí ń lọ pé kí n má máa gbó píṣọ̀ wọn síta ṣé orú eléyìí gbàyàn nímọ̀ràn ọ̀rọ̀ wo ló wà nínú ẹlẹ́nu eléyìí ẹ̀yin náà ti gbọ́n tó sọ ẹ ti gbọ́ ọ̀rọ̀ tó sọ ẹ ti mọ̀ pé àwọn tó wà lẹ́yìn Gani kò sí nǹkan tó ń pè ní bábú làákàyè ní wọn á ní bó ti wò ó kéré mọ́ Gani gan tó tẹ̀lé wọn lẹ́yìn tó ń pèlú lórí ogun wọn ní ọ̀gá wọn òun náà ní làákàyè those who can call OPC ẹgbẹ́ tí làákàyè jìnnà sí kì í ṣe tèébú bàbá rí ká sọ ká bá lè sọ òdodo ọ̀rọ̀ kí ìran Yorùbá bá lè bọ́ nínú ìgbèkùn ṣe ń gbọ́ mi bí ẹ̀ ń gbọ́ abẹ́ dáhùn torí èní kó torí ọjọ́ ọ̀la ni ẹgbẹ́ tí ò ní olùmọ̀ràn ẹgbẹ́ tí ò ní làákàyè ẹgbẹ́ tí ò ní làákàyè tí ò lọ́gbọ́n
ọmọ yẹn sọ pé òun meye àwọn méjì tí àwọn OPC pa tí ọmọ yẹn ò dẹ̀ parọ́. Mo ṣe títí tí mo lọ sáà wá ẹni tó sọ pé òun àti Gani jọ lọ sọ́wọ́ ni. Ẹ gbọ́ nígbà tọmọkùnrin yẹn sọ wípé òun gan yáṣọ kúrò ní Ọ̀wọ̀ ni òun sì fẹ́ padà lọ sí fámìlì ibi tó ti fún un láṣọ wọ̀ láti lọ fẹ̀mí ìmoore wọn. Pé ẹ ṣe ọjọ́ o tẹ́ ẹ jẹ́ kí n kúkú ẹlẹ́yà ó ní tó dùn jù ní ọ̀rẹ́ òun tí ìbọn bá a pé kì í ṣe ibi délé lókù tó ń gbé dání báyìí tó yẹ kí Gani kó ràn án lọ́wọ́ pé ẹgbẹ́ òun ló ti kọjá bíi rélùwé àfi igi òró gbé dání igi kaṣú tẹ̀ tó lágbára díẹ̀ wọ́n pe igi kan ní agùnmọ́ níyè lọ́dọ̀ wa nítorí àṣeyọrí Ìgbòho ẹ̀yin wá jáde síta ẹ wá ń ṣe kíni ẹ wá bẹ̀rẹ̀ sí ní tutukutu bísínẹ́sì kan wọ́n ṣe Nàìjíríà nígbà kan ẹni ẹ nígbà tó dé àwọn ọmọ ìgbéyà wọ́n wá bẹ̀rẹ̀ sí jọ ń léra wọn tẹ́lẹ̀ bá ṣe tẹ́lẹ̀ lé ní ìyẹn náà ṣe ti tẹ̀ lọ́la èmi rò pé tí gbogbo tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn OPC tó bá gbà sùn lọ́yẹ́ tẹ́ ẹ bá gbọ́ pé Sunday Igboho lọ síbi ìkẹsẹ̀ ló yẹ kẹ́yìn náà gbàgbé kan lọ pé ẹ̀yin náà fẹ́ lọ fi àjùlọ wọn Sunday Igboho ṣùgbọ́n ẹ dúró lójú kan bí omi adágún wèrè ní wèrè àìdáwùdà ọmọ bàbá Eléwúrẹ́ ó ní ẹ̀mí àwọn security network tó ti jáde ní private security network tó ti jáde láàrin OPC tí wọ́n ń gbà yàn síṣẹ́ kiri iṣẹ́ 30,000 ló máa ṣọmọ Yorùbá lóore aláàbẹ̀ bọ́ nínú àwọn tó ń pa wá ẹni àwọn Haúsá àwọn Fúlàní ní Sunday Igboho ń pa pé kì í ṣe àwọn bandit ayé yín ń rún lọ́rẹ̀ẹ́ díẹ̀díẹ̀ ní tẹ̀dá ń bàjẹ́ díẹ̀díẹ̀ láyé ẹ̀yin ọmọ Gani àti Gani ọ̀gá yín bàjẹ́ lọ ẹ rí pé ẹ ti wáṣọ ẹ̀tẹ́ ẹ ti wáṣọ àbùkù afẹ́fẹ́ àlàáfíà afẹ́fẹ́ ìdùnnú afẹ́fẹ́ iyì ò fẹ́ sí yín mọ́ torí ẹ ti fi ojú olóore gúnge olóore yín ní Yorùbá ní tó jẹ́ kájọ pọ̀ papọ̀ ká lé ọmọ àlè kò ní ìran wa kí ilẹ̀ wa bá lè sí lógún ẹ má gbàgbé ẹ̀yin ọmọ Yorùbá mo sọ wípé àfòmọ́ ní Gani jẹ́ ní ìran Yorùbá ẹjẹ́ àjọpọ̀ wọ́pọ̀ ká gèlú lẹ̀ mí ní kókó ṣùgbọ́n tá máa ń lé ikú sọ́mọ Yorùbá ẹni bá ní kọ́ ọmọ Yorùbá ó kú òǹkan fara ẹ̀ ló máa kú bẹ́ẹ̀ rẹ̀ rìhásà ní Sunday Igboho ṣe ń ṣe àṣeyọrí ṣe ń bọ̀ lọ́nà tí gbogbo yín tó máa rí tí ẹ̀rù máa bà yín pé torí ẹni tọ́lọ́run ọba mi bá ti ń bẹ lẹ́yìn ẹ̀ ohun gbogbo tó bá ṣe á máa lọ déédéé ni wọ́n ní adùn ṣe bí ń tọ́lọ́run ọba mi lọ́wọ́ sí aṣòro ṣe bí ń tọ́lọ́run ọba mi Olódùmarè ò lọ́wọ́ sí òun láyé Gani ṣe ń ṣòro ṣe ní òṣì láṣeyọrí kankan di olè àṣeyọrí tó nínà ní kó wá gbádá kó dẹ̀ bọ́pàá fún jáde síta kó máa rìn káàkiri kẹ́yìn dẹ̀dẹ̀dẹ̀ máa tẹ̀lé lẹ́yìn kẹ́ máa dọ̀bálẹ̀ fún lóògùn ọ̀fẹ́ o kó máa tẹ ògo yín mọ́lẹ̀ ẹ̀ tí ì rí kankan o rìhásà lọ́mọdé yẹn mọ́ ṣe ń ṣe lọ́wọ́ ọmọ ládé aláàfin ọ̀ládé aládégún lágbàbá láàfin rìhásà ló yìí ń ṣe lọ́wọ́ ẹ̀ ṣe máa ríra wò abẹ́ta kẹrù ní pèwàdà not because of today it is because of tomorrow bí gíbá dálé ní Gani ríbi sálọ á sálọ sí ìran bàbá ẹ̀ ní tápà o kò síbi tẹ́yìn máa sálọ o ṣe é gbọ́ mi gbogbo àwọn ẹni tó bá ti ń bá yín sòdò ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń tẹ́tì pé ẹ máa pa èyí tẹ́ ẹ pa nínú ìran Yorùbá tó gẹ́ ẹ lè rí ẹni mọ̀ pamọ́ ṣe é gbọ́ mi ẹ lè rí ẹni pamọ́ mo wá rọ ẹ̀yin ọmọ Yorùbá àwa ojúlówó ọmọ ọkọ àwa tá a fẹ́ kí ìrànwọ́ di ìran ìtàn please and please let us join hands together and support Chief Sunday Adeyemo Igboho Oòṣà join ìlú ẹkùn let ìlú ẹkùn move forward ẹ̀yin tẹ́ bá kóníkálukú pé ìlú ẹ̀ ṣé ìlú ẹkùn ti dé lumi ṣé ìlú ẹkùn torí onílù tó bá yá onílù jù lù ló máa jà fún ìlú ẹ̀ torí kára àtà tó wà náà yín lọ́wọ́ nílùú yín àwọn ará bíbá wọ́n ti pa àyàn wọ́n ti lọ ṣùgbọ́n tí àwọn akọni ọmọ Oòduà àwọn ìlú ẹkùn bá ti wà ń bẹ̀ wọ́n á kàn pé àwọn èèyàn wọn lónìí pé ẹ wá náà wà lọ́wọ́ àwọn alágbà tí wà lọ́wọ́ dọ̀ wa ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó ẹ pé state yín ẹ pé Lagos state Ogun state Ọ̀ṣun state Ondo state Ekiti state state wo ló tún kù tí mi ò ti dárúkọ Kwara and Kogi ṣé wọ́n ti dán ìlú ẹkùn lọ́dọ̀ yín tí wọ́n bá yẹ àwọn nọ́mbà yẹ mú kẹ́nìkan pé àwọn commander state kọ̀ọ̀kan ìlú ẹkùn is the solution tí wọ́n bá sọ fún yín pé OPC lọ́nà àbáyọ OPC máa ń pa ọmọ Yorùbá ni o ẹ má ti jẹ́ kan rí wa pamọ́ o ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín o ẹ já jí lójú oorun o ẹ má jẹ́ kí Gani ó bá yé Yorùbá jẹ́ o èyí tó pa lára wa ó tó gẹ̀ o ìran wọn máa ń pa àyàn ni that is why ló fi ń ṣe inú dídùn sí pé pàtí àwọn Fúlàní pa ìran Yorùbá ẹ kú ìsinmi ní o ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú o ẹ ní rí ìdààmú o ẹ ní gbàlejò ọ̀ràn o ẹ ní ṣoríṣi o àwọn bàbá wa ṣoríṣi lánàá náà gba orú àwọn bàbá Gani wọlé náà di ọ̀ràn sí wa lọ́wọ́ ìsí o ẹ ní ṣoríṣi o orí tẹ́ máa ṣe tí ó di ìyà tó di ìyà ìran díran ẹ ní bá wọn ṣe. àgbàrá kì í fòkòtò ilé ayé yóò ní fòyín ro á dára fún yín ẹ wá gbà mí
ẹ̀yin ọmọ kóòtù òjìrì ẹ wá gbà mí, ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ wá gbà mí, ẹ̀yin abiyamọ ẹ wá gbà mí, ẹ̀yin ọ̀dọ́kọ̀yà ilẹ̀ Yorùbá ẹ wá gbà mí, ẹni tí ò lógo tó ní wọ́n ń lo ògo òun, ẹni tí ò lógo sẹ̀ tó ní wọ́n ń lo ògo òun ẹ gbà mí, ẹni tí ò rálẹ̀ tó ń parọ́ pé wọ́n talẹ̀ òun ẹ gbà mí ni, ẹ gbà mí, ẹ gbà mí. Is somebody that don't have achievement tó lé ènìyàn kan jowó òun, ẹ gbọ́ ṣé ènìyàn máa ń jowó orí burúkú ni, ṣé ènìyàn máa ń jowó orí burúkú? Èyí tó lóun kàwé táwọn kan sọ pé Ìgbòho kàwé, ẹni tó kàwé àti ẹni tó jókòó tó ṣe Samuel ìrìn àjò mi sí ìlú ọdẹ òmu lẹ́ni, àníkẹ́ jáwọ́, àìjáwọ́ yẹn ẹ̀ kàbùkù délẹ̀ ni, àníkẹ́ jáwọ́, irọ́ yín ò lè tà létí ọmọ Yorùbá mọ́, àníkẹ́ jáwọ́, bàálù tó ti fò lẹ́yìn ṣe ń ṣẹ́wọ́ sí, tẹ́ bá ń gbọ́ fìwà gbáyì fìwà gbádé Sunday Igboho náà pẹ̀lẹ́, ẹ máa ń pè mí ládìsá ọ̀gọ́ mọ́ o, àdìsá ògọ́ ojú máa lòun ti fún gbogbo wa o, àdìsá ògọ́ ojú máa lòun ti fún gbogbo wa, ẹ máa ń pè ẹ májàsọ́lá kàn máa ń pè ẹ ládìsá ọ̀gọ́ mọ́ o, kankan májàsọ́lá ó fi wà ṣe rere, ó ti fi wà ṣe rere, ajuni ló ti juni lọ. Mo sọ fún yín, mo ní the more tẹ́ bá ṣe ń jáde síta làṣírí yín tú sí. Ọmọ Yorùbá tó bá ní làákàyè, ọmọ Yorùbá tó yé bá yé mọ̀ pé ìlara ló ń ṣe yín, ọmọ Yorùbá tí òye bá dẹ̀ yé mọ̀ wípé gbogbo tẹ́ ń sọ nípa Sunday Igboho àràbù ni, bọ̀tí tẹ́mi bá sọ nípa titi yín màá mú ẹ̀rí ẹ̀ jáde síta, confam ẹ̀rí màá mú jáde síta. Lé balẹ̀ jẹ́, àwa ò ní gbà kájòjì ó balẹ̀ Yorùbá jẹ́, àwa ò ní gbà. Èmi sì tún sọ tí mo ní màá máa béèrè lójoojúmọ́, ènìyàn kan dédé ń bẹ́ síṣẹ́ ogun láì jẹ́ pé ó bá ń lé, ẹ bá wa mú ogun tí Gani jà síta. Àwọn tó mọ̀ dáadáa ń sọ wípé kò yìnbọn rí. Ẹ gbọ́ program bọ́dà wa Kadesina Olúmídé, wọ́n ní àwọn OPC New Era àti Reform náà gbé débi tó wà, àwọn ní machinery yẹ, alábàjọ tí ò fi lágbára mọ́, alágbára tó fi jẹ́ pé ẹnu ló ń jà, janujanu tí ń pe èèyàn kan ní janujanu, fẹnu wúgẹ́ẹ̀tì tí ń pe èèyàn kan ní fẹnu wúgẹ́ẹ̀tì, ọlọ́pọlọ yíyóòrò tí ò gbọ́n tí ò yé òye. Ẹjọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ, glory wo ni bàbá wọn Gani Adams ṣe é lẹ̀ tí Sunday Igboho fẹ́ gba glory ẹ̀, àbí kí n sọ wípé iṣẹ́ wo ni bàbá wọn Gani Adams ṣe é lẹ̀ tí Sunday Igboho fẹ́ gba glory ẹ̀? Ìbéèrè ni o tó nílò ìdáhùn, ìbéèrè tó nílò ìdáhùn. Iṣẹ́ wo ni Gani Adams ṣe é lẹ̀ tí Sunday Igboho wá fẹ́ gba glory ẹ̀? Àbọ̀mọ Yorùbá ẹ̀ gbádùn mi, ẹ̀ tí ì gbọ́ mi. Ohun tí mò ń béèrè rèé, iṣẹ́ wo ni Gani Adams ṣe é lẹ̀ o tó wá jẹ́ pé Sunday Igboho ló ń kéré ẹ̀ lénìí? Mo dárí òyìnbó, imú mi mọ̀ sọnù mo lójú he. Ẹ jẹ́ ká sọ fún wa, ẹ jẹ́ kí Gani sọ fún wa. Mo sọ nínú ọ̀rọ̀ mi bí ìjẹta ìjẹni, tí ènìyàn bá ń ṣe àṣeyọrí, alábàjọ ẹ jẹ́ kí n sọ báyìí, Yorùbá wípé tọkùnrin kan bá ń ṣe àṣeyọrí, ká dúpẹ́ lọ́wọ́ ìyàwó tó ń bá ń sùn tó bá ń jí, ìyẹn ni pé ó ń gbà nímọ̀ràn gidi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tàbí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ́lọ́run ọba mi ṣẹ́gi ọ̀la fún, ṣùgbọ́n nítorí pé ó ní agaramọ́yán níyàwó tí ò dálé ẹyẹ kọ́, ibẹ̀ lẹ́lòmíì wà, ìjọ àríjẹ ìjọ ọ̀kẹ́rẹ́ pé bí sùn ló pọ̀ jù díà nínú 2000 tá a ní yìí, ẹ kẹ̀já save 1000 mẹ́kẹ̀ẹ́ tá a bá ti máa fi 1000 jẹun, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ 1000 tó ń save ó dìlé mọ́ wọn lórí torí pé olólùmọ̀ràn gidi ni. Mo ní ẹ wo àwọn tó yí Gani ká, please don't look about these young people, àwọn tó ṣe ìjáyìn OPC lánàá tí wọn ò lè sọ̀tàn OPC, ẹ má wò tàwọn yẹn, àwọn bàbá tó jẹ́ pé fìlà ló ń gba etí ló ń gba fìlà dúró lórí wọn. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ kan sọ jáde síta, Gani ò ní wà, kò tí lólùmọ̀ràn gidi, Gani jẹ́ agbéraga, ó tún wá kó àwọn agbéraga sọ̀dí. Please yọ olúwo tó ń kọ̀
sọ pé bàbá Èkìtì ò ṣèkì mo sọ fún yín mo ní ẹ má ṣe wọ́ sí àwọn èèyàn mọ́ ọmọ Yorùbá ti mọ ibi tán lọ irọ́ yìí ti já gbogbo irọ́ ti Gani ọ̀gá yẹn ń pa ó ti já ó ti ṣe kí ni ó ti já tí Yorùbá òní ṣé mi lọ́wọ́ Yorùbá ní tí afẹ́fẹ́ bá fẹ́ àmọ́ rí fúra adìyẹ ni irọ́ wo ni Gani tó fẹ́ pa lára àwọn tó kó lọ sọ́wọ́ wọ́n ní kò yàbọ̀ rí wọ́n ní kò jagun rí ẹni tí ò jagun rí tí ò fèsì wọ́ rí nǹkan tó ṣe Yorùbá o nǹkan ṣe Yorùbá ẹni tí ò jagun rí ó ń pera rẹ̀ lórí ogun Yorùbá ó dàbí pé ẹni tí ò wẹ́ dorí tó ní òmùwẹ̀ ló nǹkan ti ṣe Yorùbá ni nǹkan ti ṣe Yorùbá ẹ bá bá mi bí léèrè gẹ́gẹ́ bí ìbéèrè tani ká máa bí níbo ló ti jagun rí ta lọ̀gá tó kọ́ níṣẹ́ ogun jíjà ẹ má bínú ta lọ̀gá tó kọ́ níṣẹ́ ogun jíjà ẹ ti rí pé àwọn bàbá àwọn tó ń pera wọn ní àgbà kan àgbà lójú tìbọn bí ẹjì nínú wọn tó jẹ́ pé ẹjì ní bíntù ló wà nù ẹ ti rí pé tí wọ́n ó jẹ làwọn ọlọ́gbà yìí káàkiri ṣe ìran Yorùbá mo ní mo tuntun sọ ìbéèrè tó lè yẹ kí gbogbo wa máa béèrè ni àwọn tó sọ pé OPC lólùgbàlà ilẹ̀ Yorùbá yìí ṣé iṣẹ́ tí àwọn bàbá tó dá OPC ṣì náà yìí ṣe gbogbo wa la gbogbo àwọn tó ń jáde síta OPC ló pa méjì mi OPC kó mọ síta one straight bullet fún àwọn ọmọ Yorùbá ṣe ń ta torí ẹ̀dá wọn lẹ̀ nìyẹn mo sọ o àkókò rèé tí ìran Yorùbá ó dìde láti sọ fún ẹni tí ń ṣe arápẹ́ ara ló ń ṣe àwọn bàbá tó ń jáde síta yìí tẹ́ni orúkọ Gani náà fi ń jẹun yìí orúkọ Gani náà ń jẹ ìyẹn ní pé kì í ṣe ìran Yorùbá náà ń jà fún ara wọn náà ń jà fún èrè ìdí tí wọ́n fi rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá wọn nìyẹn àwa ló yẹ ká máa sọ fún wọn wípé ẹ fẹ́ o Sunday Igboho ti dé bàbá lé yín lórí torí ó ń ṣe ní tí aráàlú ń fẹ́ nígbà tí egbò ìran Yorùbá ń fẹ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ Sunday Igboho ló bomi tó fọ egbò yẹn dáadáa tó kó dọ̀tí ojú rẹ̀ kú kí egbò kó bá lè san owó ní Gani bí Yorùbá wá kiri o owó ní Gani bí Yorùbá wá kiri o lẹ́bìrì ó fi ìyàn joyè ju Aláàfin Ọ̀yọ́ lọ ní ilẹ̀ Yorùbá àjòjì ó fi ìyàn joyè ju Ọọ̀ni rìṣà ilẹ̀ Yorùbá lọ ní ilẹ̀ Yorùbá dìmọ́ Gani fi yín joyè làkùnkùn mo ti sọ fún yín pé wọ́n máa ń pa ọmọ Yorùbá lójoojúmọ́ kò kan Gani èrè ìdí tó fi rí Sunday Igboho pẹ̀lú ìwé ọkùnrin gbé jáde síta pé ọmọ ìfẹ́ dà mí lágbóni àwọn ọmọ Yorùbá dẹ̀ sọ pé kọ́ńtẹ̀tì tẹ ní Sunday Igboho ń ṣe ẹ ṣe ti yín wọn rí ṣe kẹ́ ẹ̀ bá lè mọ̀ pé eléré ibú ni wọ́n ti ń pọn mọ́ rí balùwẹ̀ lọ́wọ́ ẹ̀ mo kàn ní kí n ra yín létí ni kí n lè sọ fún yín tẹ́yìn náà bá lórí ọ̀fẹ́ kẹ́ bá wa béèrè lọ́wọ́ Gani ẹni tí ò lógo ẹ gbọ́ ẹni tí ò lógo tó léèyàn kan gba ògo òun ẹ gbọ́ mi ẹni tí ò lógo tó ní ènìyàn kan gba ògo òun bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ògo tó ń gan rí tó rí jílò ó gbà lọ́wọ́ bàbá fẹ́ di Fáṣẹ̀hùn ní tí ò bá jẹ́ pé ó ga bàbá fẹ́ di Fáṣẹ̀hùn lóyè ò lè ajẹ́ pé Gani ìbáwá yí asán kò dé sígbà tó lóòka ọtí ní gbòòka tí ọwọ́ Gani ó pòfo Miss Gani onígi òru lọ́wọ́ ọmọ Yorùbá ti mọ ibi tán lọ inú mi wá ń dùn sí ẹ òun wo àwọn ìwà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tínú mi dẹ̀ dùn àwọn lẹ́mìí ṣe di OPC Gani Adam ní pé àwọn ọmọ yín kéékèèké ò jáde síta mọ́ àwọn àgbààgbà yín ló ń jáde síta ìyẹn máa jẹ́ kọ́ ọmọ Yorùbá túbọ̀ mọ̀ pé n tá à ń sọ nípa títí yín kì í ṣe rọ́ gbòdòdó ọ̀rọ̀ ni headquarter mi mo wáyé lè má jà sọ́ra headquarter ọmọ Yorùbá olólùfẹ́ ìran Yorùbá ẹni tó lọ́n gbé kalẹ̀ láti ṣe ìran Yorùbá lóore kí n tó sọ pé ẹni tó lọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí alátìlẹ́yìn Yorùbá tó fẹ́ Yorùbá tọkàntọkàn let me tell you one thing lóòótọ́ ni Sunday Igboho ní ẹran ìfẹ́ lára mo tún lè sọ pé kì í ṣe Sunday Igboho làwọn ọmọ Yorùbá fẹ́ràn lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ ọwọ́ Sunday Igboho ìwà tó ń wù sí ìran Yorùbá ìpinnu Sunday Igboho sí ìran Yorùbá ìlàkàkà Sunday Igboho sí ìran Yorùbá torí ẹ̀ lọ́mọ Yorùbá fi ń kú fún Sunday Igboho lọ́wọ́ ẹ rí i pé abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́kẹ̀ yín ó ti tètè ọwọ́ yìí ti gbòfo
OPC ẹ̀ lógo OPC Gani ẹ̀ lógo torí èyí bẹ́ẹ̀ lè tẹ̀ ń lò tẹ́lẹ̀ sí alẹ́ ẹ jí ní ni mo fi bẹ̀rẹ̀ pé ṣé ìdí igi fífa ni Gani ti kọ́ṣẹ́ ogun jíjà ni àbúrò ṣe ogun jíjà ńlẹ̀ ní Orísun tẹ́mi jáde mo ti sọ rí dáadáa tẹ́ bá ìdílé ọ̀dọ́ wa ní ipò tìbẹ̀ wá ní kárí ọmọ adára níwọ̀n ọmọ òró gbádágì ìṣẹ́rùn ìjà ọmọ apáta ogun kánrin jagunjagun ní ìdílé bàbá mi ìyẹn ní pé mi náà bá ogun lé ní ogun jíjà lé ní ó lè ní Gani bá nídìílé ló bá ní ìran bàbá kẹta ọ bàbá kẹrin ẹ ó lè ló jà òun ló fi máa ń rọ Gani lọ́rùn láti jalè ẹ̀yin mi ò ní kẹ́ má jáde síta inú mi máa ń dùn ní tí n bá rí ẹ̀yin bàbá òpònú yẹn tẹ́ tó mọ̀ ń jáde síta ẹ̀yin ọmọ Yorùbá ẹ má dẹ̀ bẹ̀rù sọ̀rọ̀ yìí ṣé wọn ò ní dá ogun abẹ́lé ńlẹ̀ ogun abẹ́lé níbo ṣe rí dídákẹ́ tí ọmọ Yorùbá ń dákẹ́ látijọ́ yìí ó wà lára nǹkan tó dógun jà wá tí àlàbọ̀rùn wá dẹ̀wù sí ìran Yorùbá lára lónìí ẹ tó jẹ́ nǹkan ní bàbá yẹ àtàbí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ ṣáà mọ̀ pé mi ò ní ẹ̀bùn orin ó ní kẹ́rù ó mọra ẹ̀ ní ẹrú bàbá tó yẹrú àyí òun ló sọ̀rọ̀ yẹ ara àwọn àgbáyé Gani ni onímọ̀ fi sọ pé nígbà tẹ́ bá rú orú àwọn wọ̀nyí mọ̀ èèyàn aláyé bíbàjẹ́ àti olórí burúkú àti onílara àti ọ̀daràn wọ́n jọ ń ṣọ̀rẹ́ papọ̀ ẹ̀dẹ̀ wa ń fẹ́ kí ayọ̀ ó jáde ńbẹ̀ ayọ̀ ò lè jáde ńbẹ̀ ayọ̀ ò lè ṣe kíni kò lè jáde ńbẹ̀ torí tí wọn ò tó náà ń pera wọn ohun tí wọn ò jẹ́ làwọn ń pera wọn ohun tí wọn ò lè ṣe làwọn sọ pé àwọn lè ṣe àbí bẹ́ẹ̀ kọ́ mo lẹ́kì bọ́dà àwọn Adéṣínà Olómìdé ó ní ẹgbẹ́ ní OPC ó ní ìrù ẹ̀pèsè security company ó wà nínú OPC kọ́ṣọ̀ wà ń bẹ̀ kìnìún kan wà ń bẹ̀ promotion of caution ó ní but wọ́n dá OPC ohun tó jẹ́ ká dá OPC lẹ́gàgàgàgà ní after the anointment of the June 12 ẹ bá wa béèrè lọ́wọ́ Gani kó wá sọ ìtàn àwọn ààrẹ ọ̀nà kakanfò iṣẹ́ tí àwọn ààrẹ ọ̀nà kakanfò tó máa ń ṣe fún ìran Ọ̀yọ́ fún wa àtòrí ìtẹ̀kodò àwọn ọmọ kan tó máa jáde síta wọn máa hélì ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀sí wà lẹ́yìn ẹ̀ jára yín o ẹ̀ jára yín babaláwo yín ń pè mí ó ń halẹ̀ ó tẹ̀ ní pé tábà bí mi dá kí n jáde kó lẹ́kìtì headquarter ni mo wà yìí o àbí ṣé kí n ṣó kẹ́rì ilé májàsọ́lá lè mi wà yìí ilé olólùfẹ́ Yorùbá ni mo wà yìí ojúlówó ọmọ Yorùbá ni mo wà yìí very humble very determined and very focused ẹ rí i pé bí gbogbo bẹ́yìn ìnà kí Gani ṣe ń gbọ́ ṣe é rí kó dá yín lóhùn ajá yìí lékun tájá bá lékun méjì àpòfó ni nígbà tó máa dé yẹmọ ò fẹ́ pòfó ìlara máa dé yẹmọ tẹ̀ ń ṣe ó wá ń ba ayé yín jẹ́ lójoojúmọ́ ẹ wá fi bàjẹ́ ń ṣayọ̀ ẹ rò pé nǹkan tó dáa lẹ̀ ń ṣe ẹ rò pé nǹkan tó dáa lẹ̀ ń ṣe bẹ́lẹ̀ bá máa sọ síta Sunday Igboho fẹ́ máa gba glory oní glory bẹ́lẹ̀ bá máa sọ síta Sunday Igboho fẹ́ máa gba glory oní glory bẹ́lẹ̀ sọ síta iṣẹ́ tí Sunday Igboho ṣe ó fẹ́ máa gba glory ẹ̀ iṣẹ́ wo lẹ ẹ̀yin wèrè yìí ṣe sí ilẹ̀ Yorùbá tẹ́fí ní pé Sunday Igboho lò ó yín tẹ́fí ní Sunday Igboho fẹ́ máa gba glory yín ẹ̀yin tẹ́ ẹ̀ lógo Gani gan mọ̀ pé òun ò lógo sẹ́ẹ̀ let him come out kó wá sọ wípé òun ò sáré kàbàkàbà ní Ọ̀wọ̀ ẹ ṣáà rí fídíò tí mo ṣe àná ni tí ó ti pàná àná ṣe ni tọmọkùnrin yẹn sọ wípé kì í ṣe pé wọ́n fi pa àlọ́ fún òun wà ń bẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ṣe ń lé Sunday Igboho làṣírí yín ọmọ ọtún ní Sunday Igboho ọmọ tẹ̀síwájú and the Yorùbá will survive ayé ti kẹ̀yìn sí yín ọ̀run ti kẹ̀yìn sí yín o ẹ̀yin OPC Gani ayé ti kọ̀yìn ọ̀run ti kọ̀yìn o ẹ̀yin OPC Gani tí ìkànnì náà àwọn ọmọ yín bá jáde síta comment section ní kẹ́lẹ́ ọmọ àwò ẹ sọ àwọn ọmọ ọlọ́mọdé security 30,000 naira ẹ̀dẹ̀lẹ̀ ń jà fún ìran Yorùbá ẹ̀ ń fọmọ Yorùbá ń gbowó àjòjì ń fọmọ Yorùbá gbowó mo rántí orin yẹn tí mo fẹ́ kọ mo ní lára àwọn bàbá yẹn sọ wípé ó ní kẹ́rù ó mọra ẹ̀ ní ẹrú kí wọ̀fà ó mọra ẹ̀ ní wọ̀fà bí wọ̀fà bá ń ṣe bí ọba ìyẹn ló lè da ẹrú ta ni ẹrú ta ni ìwọ̀fà Gani Adams ní èmi lọmọ ogun ọmọ abẹ ọmọ amúlẹ àpẹkọ ọ̀rọ̀ òkú
ọmọ Ògún ọmọ ẹ̀ṣọ́ oríta ọmọ alágbàdo ayáríyá tán ẹni kí Gani wá kí oríkì ara ẹ̀ ẹni kí Gani mo ní Gàrí àti Ganiyat kó wá kí oríkì ara ẹ̀ títẹ́ ní Ìgbòho bá jáde tátọ́rọ̀ bá gùn á ní èmi Sunday Ìgbòho Òòṣà ọmọ ládé àdìsá ọmọ ládé Aláàfin ọ̀ládé adé aládìkún lágbàfà láàfin ọmọ aládé ṣẹṣẹgún àwa máa kí oríkì ara ẹ lọ ẹni kí Gani wá kí oríkì ara ẹ. Gani did not have origin in Yorùbá land. Oore kan Gani ò ní rẹ́kọ̀dù tó dáa kan kò ní ní ìrìn àjò tí mo tún rìn lénìí from my movement from Ìbàdàn here to Edes Ẹdẹ ni mo pè ní Edes yẹ o èdè Amẹ́ríkà yìí ti fi bẹ́ẹ̀ máa bọ̀ nìyẹn o to Edes and Òṣogbo mo gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ ẹni tí olórúkọ rere tí ó ṣàfẹ́ máa jẹ́ olórí ẹ má wá ipò ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ má wá ipò torí ẹni bá wá ipò tó bá débẹ̀ tá a ṣì wà wù ipò yà gùn ipò yẹ máa bí a ṣì wà wù ipò ní ẹjọ́ wá yín èrè tí mo fi ń pẹ̀yìn ọmọ Yorùbá nìyẹn àwa ọ̀dọ́ mo máa ń gbé àwọn nọ́mbà wọn commander state kọ̀ọ̀kan síta ẹ lọ́jọ́ yìí o ẹ lọ́jọ́ yìí ìlú ẹkùn o ká má fàyè gba Mrs. Gani láti bà ilẹ̀ Yorùbá jẹ́ torí ẹni tí ò lógo tó ní wọ́n gba ògo lọ́wọ́ òun ẹ mọ̀ kó fẹ́ sọ àwa tó kù ó fẹ́ sọ wádà bóun ṣe dání ẹni tí ò lógo tó ní wọ́n gba ògo òun ẹ jẹ́ máa lọ mo ti ń rìn káàkiri látàárọ̀ adára fún yín ojú òní tèyí ẹ jájọ pàdé lọ́la ṣe é gbọ́ mi ṣe rí ọ̀rọ̀ Ọlọ́run kan sọ wípé epo àti àlìkámà yóò máa dàgbà pọ̀ epo àti àlìkámà Yorùbá ti dàgbà àwa fẹ́ tu epo now kúrò nínú àlìkámà àwa fẹ́ tu epo now kúrò nínú àlìkámà torí pé tí a bá tu epo kúrò nínú àlìkámà epo á fún àlìkámà yẹgbẹ òye yín ọ̀rọ̀ tí mò ń sọ yá yí àwọn bàbá wa tó jẹ́ àgbẹ̀ tẹ́ ẹ bá gbin iṣu sóko tẹ́ ẹ gbin àgbàdo tẹ́ ẹ gbin ẹ̀wà tẹ́ ẹ gbin gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ gbin tí ẹ bá tú epo tó wà ń bẹ̀ ó máa fún pa tí ò ní jẹ́ kó lè rè. bàbá mi Iyìọlá Adédoyin fóònù mi ní problem mo sọ nọ́mbà yín nù ìyá ẹ̀dẹ́ jẹ mí ṣẹ́gun mi bàbá mi mẹ́jọ tí nọ́mbà mi bá wà lọ́wọ́ yẹn pè mí ó jẹ mí gan gbà tí mo máa rí nọ́mbà yẹn padà kò gbórúkọ wá mọ́ tí a bá tú epo kúrò nínú àlìkámà irúgbìn tá a gbìn epo yẹ ò ní jẹ́ kó wù kò ní jẹ́ kó germinate epo náà ní Gani Adams ó lè jẹ́ topic tí máa lò lọ́la nìyẹn epo ní Gani Adams ní oko wọn pé igi kan ní àfòmọ́ kò ní gbòǹgbò ẹ jẹ́ ká fi Gani Adams gbé àfòmọ́ àtàwọn adàgbàlójú dìdìrìn nínú yìí ká fi wọ́n gbé àfòmọ́ tí ò ní gbòǹgbò tí ò ní orísun àwọn tó bá gbà lóko dáadáa mo ti fi ṣe program rí dáadáa tí n bá ti lórí ọ̀fẹ́ màá tún fi ṣe program lọ́la iye àfọmọ́ yẹn tó bá jẹ́ igi ló bà lé lórí gbogbo tó yẹ kí igi yẹ kó máa fi ṣẹ̀ṣọ́ òun nìkan ló máa gbà sára igi yá dẹ̀ gbẹ lórí ìdúró tó bá jẹ́ kòkó ẹ má bínú o bàbá mi ẹ̀ ní sọmọ nù ẹ jẹ́ kí n ṣe program tó máa pè yín sá ẹ̀ ní sọmọ nù láṣẹ Olódùmarè ojú òní tìyín ẹ̀ ní sọmọ nù tó bá jẹ́ pé igi kòkó igi ajélóko tó máa ń so tó bá jẹ́ pé igi obìnrin tó bà lé lórí eléyìí tó yẹ kí igi kòkó yóò fi so èso tínú àgbẹ̀ máa fi dùn òun máa fi sanra ní igi kòkó yá dẹ̀gbẹ́ àfòmọ́ ní Gani jẹ́ ní ilẹ̀ Yorùbá torí àfòmọ́ ẹyẹ ló máa ń ṣú ẹyẹ ni ibi tó bá ti balẹ̀ tó bá ti ṣú báyìí oṣù ìbànújẹ́ oṣù ọ̀fọ̀ oṣù àṣedànù gẹ́gẹ́ bí eléyìí tí Gani ń ṣe ní ilẹ̀ Yorùbá lénìí ṣé àwọn akọ́mọsọ́lá ẹ̀ka mo ní wọ́n máa ń tú epo ní abẹ́ẹ̀kọ́ nígbà tí ẹ bá ti tú epo lọ́wọ́ àárọ̀ kó tó dọ̀sán àti máa rọ kó tó dọjọ́ kejì ewé ẹ̀ ti ṣẹ̀yìn bẹ́ẹ̀ náà ni àfòmọ́ tó lóko bá rí pé mo rí bẹ́ẹ̀ náà pé kòkó yìí ò so kò lè so àṣé ìwọ àfòmọ́ yìí ló wà ń bẹ́ẹ̀ àwọn bàbá wa ní ká lọ gbé àkàbà wá wọ́n wá gun igi obì yẹ ọ igi kòkó yẹ wọ́n wá lọ gé àfòmọ́ tí wọ́n wá gé àfòmọ́ yẹn
láàrin ọ̀sẹ̀ méjì tàbí mẹ́ta ẹ rí pé kòkó yẹ máa mú èso jáde síta. Tí a bá fẹ́ kí ọjọ́ ọ̀la ìran Yorùbá kí àwọn OPC Gani máa yànbọn lu Agbẹ́dọ̀gẹ́ Gani kò ní ilẹ̀ Yorùbá. You know what I'm saying? Number one, mo ń tẹ̀lé Sunday Igboho not because of money. Ohun tí mo ti ń jẹ lára Sunday Igboho ti kọjá owó. Torí mo rí pé tí ara bá tu ọjọ́ ọ̀la ni ara máa tù mí. Iṣẹ́ ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ní Sunday Igboho ń ṣe lẹ̀. Pé kí àwọn mo máa ń tọ́ dáadáa mi ìṣẹ́ ń sọ lẹ́ni Nàìjíríà ti di ayé irú àwa ìmọ̀lú. Ọ̀rọ̀ àwọn kan nílẹ̀ ní Nàìjíríà yìí bígbà tẹ́nìyàn mú iyọ̀ lọ sí okùn tó pupa àkọ̀mọ́ yẹpẹ̀ bẹ́ẹ̀ láyé wọ́n ṣe rí. Ṣé àtúnjẹ́ kí Nàìjíríà kó po àwọn Fúlàní yìí kan po ayé ọjọ́ ọ̀la wa mọ́ yẹpẹ̀ ni torí iyọ̀ tá a bá ti dà sínú yẹpẹ̀ kò wúlò mọ́ kó má bàa rí bẹ́ẹ̀ ni Sunday Igboho jáde síta. That is why I love him. Sunday Igboho always think about the Yorubas. Ó ń sọ̀rọ̀ lẹ́ni ó ní gbogbo tó ń sọ fún mi kì í ṣe pé kò lésì. Mi ò dá Amẹ́ríkà mi ò bá wọn gbé l'Amẹ́ríkà wọ́n náà kówó jẹ l'Amẹ́ríkà wọ́n ní Sunday Igboho ni. Mi ò bá wọn ṣí àkáǹtì mi ò ní jẹ́ signature tó di àkáǹtì wọ́n náà kówó jẹ bẹ́ẹ̀ wọ́n ní Sunday Igboho ni. Ó ní mo dákẹ́ kì í ṣe pé torí pé kò lésì ṣùgbọ́n mo dákẹ́ torí Yorùbá ni torí mo mọ̀ pé ìlú kó bàjẹ́ náà lù kọ́mọ Yorùbá bá lè máa jẹ kábàámọ̀. Epo ní Gani ní ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ fatu àbí kí tó pé àwa ọ̀dọ́ ẹja fatu àfòmọ́ ní Gani o Agbẹ́dọ̀gẹ́ torí mi ò gbọ́ nínú ìtàn tó bá dẹ̀ ń pàtàkì kò ń sọ òun náà jẹ́ pátán kó pàtàkì pé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ́ ń fi ìyàn joyè the fourth Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ tó máa fi ìyàn joyè ní Gani tó náà máa ní ọ̀dọ́ṣà báre jíròrò ní ilẹ̀ Yorùbá the first Ààrẹ Ọ̀nà Kakanfò tó máa fi ìyàn joyè ṣé bẹ́ẹ̀ ló ṣe rí nígbà kan rí Yorùbá ẹja gbọ́n ẹjí ṣẹ́rí gbogbo àwọn tó sọ pé ààrẹ ní structure ẹ fún ààrẹ wọ́n fẹ́ fọmọ yín rúgbó ni ẹ gbó ni àwọn àgbàjọ wọn àná ni kí Yorùbá tó mú kó tó dá wákà wọn á rò pé olórí ogun kì í kẹ́yìn ogun jagunjagun ló ń bọ̀ olórí ogun Gani òun máa kẹ́yìn ogun ni ẹ gbó ni tí àwọn ọmọ ẹ ń kọ́ ní ẹ ṣe àfẹ́ tán ṣé wọ́n ní kẹ́ máa fi alágbára ilẹ̀ Yorùbá ṣe tutù ní ẹ fẹ́ tán ààrẹ lè pa ẹ fẹ́ tán ààrẹ lè pa bọ́dà mi láti Ìjẹ̀ṣà yẹn gẹ́gẹ́ sọ ààrẹ ẹ fẹ́ tán ààrẹ pa ni ààrẹ lè yẹ ẹ lè rí tapa torí pé ìkòkò ọbẹ̀ wọn ni they have nothing to offer the Yorùbá race àwa ní ká tajú lójú oorun wa ká má jẹ́ kán tójú wa yàn wá mẹ́bọ̀ the solution to our problem òun náà ni ká darapọ̀ mọ́ ìrù ẹ̀kọ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé ìrù ẹkùn ń lọ sí Kwara State o ìrù ẹkùn ṣe kí ni ó ń lọ sí Kwara State a máa balẹ̀ gùdẹ̀ sí Kwara State ẹ̀yin ọmọ ìgbómìnà ẹ máa gbáradì gbogbo ẹ̀yin tẹ́tí sákò nílùú ẹ máa padà wálé pẹ̀lú àtìlẹyìn bàbá wa Bọ́lá Ahmed Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àtìlẹyìn bàbá wa IG Túndé Dìísù pẹ̀lú àtìlẹyìn àwọn àgbààgbà kàrìnkàrìn nílẹ̀ Yorùbá. We are coming to Kwara State ẹ̀yin gbogbo ìgbómìnà Ìgbòho ń bọ̀ ẹ̀ ń béèrè ọjọ́ tó bá kọ̀tún la ni máa sọ fún yín ẹ tí mo rántí ẹ̀ ní bàbá Àgbákò ṣèbí wọn ní kó má wá tẹ́lẹ̀ ni ẹ jẹ́ àbò ọ̀tọ̀ lẹni tí Ọlọ́run ọba mi fi rán ọ̀tọ̀ lẹni tí ń wo àwòkọ́ṣe ọ̀tọ̀ lẹni tó ní ògo ọ̀tọ̀ lẹni tí ò ní ògo ọ̀tọ̀ lọ ẹni tó sọ pé gbà ìwọ náà lọ dá lára ọ̀tọ̀ lẹni tó ń nàgà láti rí àràdá jẹ́rìí pé ó yàtọ̀ síra wọn Májàsọ́lá ń bọ̀ ní Kwara State Ìrù Ẹkùn ń bọ̀ ní Kwara State the vision and the target of Sunday Adéyẹmọ Ìgbòho is to flush enemy of the Yorùbá enemy of our land and out of our land jẹ́ gbọ́ mi bó bá wù wọ́n kan yí padà ọmọ Yorùbá tó bá dẹ̀ tún kó sọ́wọ́ Gani lálálálá ṣùgbọ́n ó wù mí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó mi débẹ̀ rí mo ti débẹ̀ lójú oorun mo máa ń tẹnu mọ́ kínní yẹn mo ti débẹ̀ lójú ìran mi mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa débẹ̀ òtútù tó mú bẹ́yẹ kẹ́ wá ṣiṣẹ́ nínú òtútù ẹlòmíì wọn ní iṣẹ́ mẹ́fà iṣẹ́ mẹ́rin ló máa fà 16 hours 40 hours ẹ̀yìn ẹlòmíì round table ní 24 hours ẹ̀ wá máa kó owó yẹ fún ọmọ tápà á wá fi oyè tí ò ní mìíràn á wá gbélé yín lórí ẹ̀yin náà kó àkúnwèrè kan sọ́run ẹ̀gọ́ o ẹ mọ́ bínú sà kí n ti bá ṣẹ̀yìn ẹ̀yin lẹ́dẹ̀ sọ́pọ̀ òtítọ́ koro tàbá sọ
ó lè máa dá o torí tá a bá fi òtítọ́ lẹ̀ tá a bá sọ á dẹ̀ bí o ẹ̀ ṣiṣẹ́ nínú òtútù èèyàn kan wọ aṣọ bí aṣọ ẹni tí ò rí kan ṣe kan àwa máa fi yín joyè tí ò ní túmọ̀ akọgun Ààrẹ Ọ̀nà Kakanfò bá mo fi Ààrẹ Ọ̀nà Kakanfò báre ṣèlú Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn yẹn náà dé wọ́n máa kákó wèrè sọ́nà àtàgbádá wèrè gbàtú dé pé owó ọ̀fẹ́ bàbá mi máa ní tàbá ní lágbájá wọn nígbà tí òṣìṣẹ́ ìnákúnà náà máa ná owó tí ènìyàn ò bá ṣiṣẹ́ fún ìnákúnà náà máa ń lọ aṣọ tí ò bá jẹ́ èèyàn ló fowó rà ìwọ̀kuwọ̀ ni ọ̀wọ́ ìwọ̀kuwọ̀ ni abárẹ̀ káwọ́ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ̀yin náà wá kákọ́ sọ́nà inú yá máa dùn àwọn máa jó wọn kéré sí náà bàbá wọn kéré sí náà bàbá bí a ṣe kò bí kò dídẹ ẹ̀yin náà máa bá ẹ máa jó lẹ́yìn ẹ̀ àṣírí ìwé tó ló ń kà àti wà lọ́wọ́ mi kó jáde síta kó wá deny tó bá jẹ́ pé Gani lójókòó tó ṣe ẹ̀sáàmù ẹ̀ tó dẹ̀ sẹ́ni orúkọ ẹni tó ṣe ẹ̀sáàmù fún wọ́n gbé síta Ọlọ́run tó bá jẹ́ pé mo kàwé ni àbátẹ́pá mi torí investigator journalist ní báṣe mo ráyè Ọlọ́run mo ráyè ṣe ló dẹ̀ yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá àwọn tó ń jẹ Yorùbá lẹ́sẹ̀ tí ò jẹ́ kí Yorùbá ó lọ tó fẹ́ sọ olóore Yorùbá di ọ̀tá Yorùbá ṣe ló yẹ kájọ lù lálùbọ́lẹ̀ kí ogun ẹ̀ kó má gbèrí mọ́ mo sọ̀rọ̀ kan nínú mítì kan ní last week mo lógun táwọn bàbá wa kọ̀ tí wọn ò ṣe tán òun làwa wá ń falẹ̀ ìta là ń ṣe tè mo ní táwọn náà bá tó kọ́ ta àbáṣẹ́ ogun yẹn tán a jẹ́ pé a tún jogún ogun lẹ̀ di àwọn ọmọ wa ogun táwọn bàbá wa kọ̀ tí wọn àṣẹ tán lánàá òun ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ yín lè wálé bó ṣe wù yín mọ́ tí Fúlàní ogun ajínigbé tó bá yẹ pé àwọn bàbá wa ti ṣe láṣẹ tán ni all this mess ó lè má ṣẹlẹ̀ ó lè má àbọ̀ ṣe gbọ́ mi ó lè má ṣẹlẹ̀ ẹ jájọ pọ̀ wọ́pọ̀ Gani ọ̀tá Yorùbá ni Gani owó ló ń wá nílẹ̀ Yorùbá mo ń sọ the first program tó kọ́kọ́ ṣe ó ní òun fẹ́ strategize ìròdẹ̀ máa ní di up to 20 billion èyí náà ṣọ́ọ̀kì tí fídíò ẹ̀dẹ̀ wà lẹ́kẹ̀rẹ̀ wà lẹ́ bí ikú bá ń pa lẹ́wọ̀rọ̀ kò kàn Gani Adams nílẹ̀ Yorùbá torí owó ló ń wá ẹ mọ̀ pé ọmọ ojú ọ̀rọ̀ lárí irú wọn ní máa ń pọ́lá níyọnu kò lẹ́bìrì tó bẹ̀rẹ̀ sí ń rúgà káàkiri tó gbé agbádá ìgbéraga wọ̀ tó wẹ̀wù ìgbéraga sí ohun tí ò jẹ́ nílẹ̀ Yorùbá tó ní òun ló ń jẹ agbẹ́dọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá láti fọwọ́sowọ́pọ̀ ká gé àfọ̀mọ́ Gani kúrò lára Yorùbá ó dìgbà yẹ kí Yorùbá tó ní sinmi o ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló ti kó sínú ìgbèkùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló ti tàn jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nítorí tú Gani ni wọ́n dára wọn nímọ̀ ló ti ra wọn níyè ẹ wo àwọn bàbá tó jáde síta yìí ọgbọ́n wo lẹ rí nínú ọ̀rọ̀ tó jáde síta ọgbọ́n wo ó ti ra wọn yé ni ṣé gbogbo ọ̀rọ̀ táwọn bàbá yẹn sọ ẹ̀rọ ọ̀rọ̀ la káyé bẹ̀ ṣé ẹ̀rọ ọ̀rọ̀ ọmọlúwàbí bẹ̀ Gani ti bá yé wọn jẹ́ ni ó ti pa wọn sáyé Bíbélì sọ níbi kan ó ní àwọn kan wà wọ́n ti kú nígbà tí wọ́n wà láàyè the majority of them tó tẹ̀lé Gani wọ́n ti kú nígbà tí wọ́n wà láàyè kì í ṣe pé wọ́n fẹ́ràn Yorùbá yẹ gangan táwọn náà bá máa sọ̀rọ̀ kí ẹ mọ̀ pé pàǹdà nígbà ní a máa ṣe bí ọ̀rìnjìnà táwọn náà bá máa sọ̀rọ̀ wọn ní ẹ má dalẹ̀ Yorùbá rú ẹ má balẹ̀ Yorùbá jẹ́ in their own mind ní ìsàlẹ̀ ọkàn wọn wọ́n mọ̀ pé owó ohun tán máa jẹ àti tán máa jẹ làwọn wá that is why nìkan nínú wọn Ọlọ́run ló fi wọ́bọ̀ lẹ́nu ó ní orúkọ táwọn ń jẹ orúkọ tí àwọn ń jẹ olùdádó àsìkò láyé yẹn ó léye plot of land tó ti máa fún létí òkú tí àwọn bó tẹ̀ tó gbọ́ kan sí ṣé Kakanfò festival ni àbí ọ̀nà festival yẹ̀yẹ́ nígbà tí nìyẹn ń jalè tó wá ní tó máa fi jẹ Báre Jíròrò tó wá jẹ Dáúdà àsìkò láyé tán ní bàbá ẹ̀ jí ewúrẹ́ ní ọ̀dẹ òmu ẹ jẹ́ kí n máa lọ ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa gùn mí ó ti fẹ́ máa the world want to start clamming me ẹ má jẹ́ kó gùn mí lálẹ́ yìí please tèmi yé mi wọ́n ń ṣe gbogbo ọ̀nà kí ìlú ẹkùn má bàa ṣiṣẹ́ tèmi yé mi èrè ìdí tí mo fi sọ wípé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká pawọ́pọ̀ ká fa àwọn èèpù tú nílẹ̀ Yorùbá ká pawọ́pọ̀ igi àfòmọ́ tó fẹ́ máa gbọ́n rí ayé wa dànù ká gé dànù òkùnkùn ní oríjì kò nínà nílẹ̀ Yorùbá á dára fún yín ojú òní tì yín ẹ kú ìpalẹ̀mọ́ ìsinmi ó dànù.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.